ẹ ti gbé lọ ilé ẹjọ́, ó ti bẹ̀bẹ̀, ẹ ti ṣàforíjì fún un, kódà ẹ tún lọ ilé ẹjọ́, ẹ gba ìwé kúrò ilé ẹjọ́ pé ẹ bá ṣe ẹjọ́ padà sí kóòtù. Ṣé ẹ ṣe tán yẹn ni àbí kí ló tún ṣe wá di pé kóòtù tún yá? Ẹ ṣeun, mo dúpẹ́. Àforíjì, ṣùgbọ́n nínú òfin ìtúbá nínú Islam, nínú àwọn mọ́jẹ̀mú téèyàn bá ń ṣẹ̀ tí bá ń túbá, irú túbá ẹni tọ́lọ́run ọba tó dá wa gan ó gbà, òun lẹni tó bá túbá lórí ẹ̀ṣẹ̀ kan tí òkun wá padà síbẹ̀ mọ́. Àwọn oníkéwú ń dàpè ní nínú mọ́jẹ̀mú rẹ̀ aláyé àhúdá ìlàdàmù, ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn túbá rẹ̀ yẹn, ní tí ó jẹ́ kọ́lọ́run ó forí jiyàn yẹn ni pé kéèyàn má tún padà sí ibẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe nǹkan lákọ̀ọ́kọ́ tó bá láṣìṣe ni, tó bá dẹlẹ́ẹ̀kejì tí ń dẹlẹ́ẹ̀kẹta yóò di àmọ̀ọ́mọ̀ sí i. Tó téèyàn bá ṣẹ̀yàn lákọ̀ọ́kọ́ tó tún bá tẹ̀lé foríjì, tó tún lọ ṣe the same thing, tó fi hot ní lẹ́ẹ̀kejì, tó tún ní ẹ dákun tẹ́ ẹ tún dákun, tó tún dẹlẹ́ẹ̀kẹta tó tún lọ ṣe the same thing, sàǹpẹ́ ni òun mọ̀ọ́mọ̀ hot yìí ni. Nítorí wàá ṣẹlẹ̀ ní wípé lẹ́yìn ìgbà tí mo rò pé ara tù ta lọ́lọ́run tán, kí n tó lọ bí ara tù, bàbá kan náà ń bẹ tó ń pè ní Olúwo Tedé, ìlú tó ń pè ní Tedé lókè Ògùn. Olúwo Tedé, bàbá yẹn náà sọsọkúsọ sànẹ́bì online, àgbà ọ̀dà kọ́ọ̀tù náà lọ fi gbé bàbá yẹn náà nígbà náà. Ṣé rí nígbà tí bàbá yẹn dé kóòtù tí wọ́n rí reality àgbàlagbà làwọn, wọ́n sọ ọmọdé bíi títa lọ́lọ́run, bàbá náà sunkún gan, àwọn náà kóòtù rí ìmọ̀ǹdì àwọn náà for some days. Àmọ́ látọdún náà tí wọ́n ti ju bàbá yẹn lẹ̀ tó ti túbá, bàbá àwọn ò bọ́ ta sọ ẹni àti dáadáa àtàìdá ìgbúrò bàbá náà online. Wọ́n lọ jòkó jẹ́ sáàyè wọn because wọ́n rí i pé táwọn ṣe ò dáa. Àwọn discover pé recently ẹ bá wo ọdún ilé ẹ̀ta ṣe lọ yìí, Bẹ́ẹ̀ni. ta lọ́lọ́run kó àwọn kan lẹ́yìn, wọ́n á wí láwà ní báwo àáfà àti máa ń wí láwà ní. Ẹ dákun, kí ló kan láwà ní níbi oníṣẹ̀ṣe àti ẹlẹ́bọ? Àníkẹ́ni tí máa ń ṣe bọ́ ó mọ̀ ṣẹ́ bọ̀ rẹ̀, àníkẹ́ni tí ń ṣe ìṣẹ̀ṣe ó mọ̀ ṣe ìṣẹ̀ṣe rẹ̀. Níjọ́ wo làwa ń lọ mọ́tálásí tá a kó lẹ́kẹ̀ẹ́ wọn sọ́run, tá a kó ose Ṣàngó, tá a kó lọ́wọ́, tá a mú kinní tán fi ń dáfá, tá a mú lọ́wọ́ tá a wá fi ń ṣe ìrẹ̀lẹ̀ tẹ̀ lè rí. Ta lọ́lọ́run wá kó àwọn kan lẹ́yìn, wọ́n wá lọ nú ilé ibi tán ti ń ṣẹbọ, wọ́n ń display bíi pé àwọn ń kírun bíi wa, wọ́n ṣe é tán, wọ́n tún wá gbé ẹlẹ́dẹ̀ jáde, wọ́n dúnbù rẹ̀ bá àti máa ń ta ẹran léyà yẹn. Gbogbo tí wọ́n ń ṣe yìí láti fi tàbùkù ẹ̀sìn Islam àti láti fi dá wàhálà lẹ̀ láàrin ìlú kí inú ó lè bí àwọn mùsùlùmí kí wọ́n lè react. Kò wá fi wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n á bọ̀ ká ó bẹ̀rẹ̀ sí gbogbo tó lòun ní mímọ́ jọ sí, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sáwọn afá padà, sáwọn bàbá wa nílọrin àti emir. Ibẹ̀ láti wá wò ó ṣẹ́sì rí àwa mùsùlùmí Ìlọrin, àwa mùsùlùmí Ìlọrin àárín ṣe lawless citizen, law abiding citizens ni wá. Àìṣe gbàgídígbàgbé ní láti máa dá sáà láti máa dá wákà ilé Ìlọrin kìí ṣèlú jàgídíjàgan, ilé Ìlọrin kìí ṣèlú fìtínà, èmi tó jìnnà sí iná tó so máa lè jàǹdà Ìlọrin. Orin ń gan àwọn ta lọ́lọ́run tó yí padà tó wọ́n kọ́ bá mi láti fi tàbùkù Ìlọrin. Ibẹ̀ ni a ti wá wò ó tó bá já sí pé heritage Ìlọrin làwa gbé lọ́wọ́ tá à ń pèsè àtọ̀gbẹ́ ẹ̀kọ́ tá a ní. Tẹ́nìkan sì bọ́ síta tí bastardize Islam. I need that to take a step. Inú àwọn reason tá a ti decide àti take a step pé ká bí òfin sí i padà ní wípé tí àwa ò bá take a step ká bí òfin sí i, àwọn mùsùlùmí ibòmíì lè take a laws into their hands, kí wọ́n become violent, kí wọ́n wá ṣègbésẹ̀ tó lè kó ìnira bá àbí tí ó pa á ní ìdí táwa fi ṣègbésẹ̀ lórí ẹ̀. Tá a fi fáìlì kéèsì ní ìsìn kóòtù pé ká lọ́ọ́ gbé wá ó wá ṣàlàyé fún kóòtù ẹ̀tọ́ tó bá ní láti máa tàbùkù Islam àti àwọn mùsùlùmí. Àlàyé ni ẹ ti ṣe kalẹ̀ yìí ní ẹnujọ́ mẹ́ta yìí, a rí i pé ọ̀nà bíi tí ó ń gbà tó fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ tó sì fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe, ó wá jáde bí ọjọ́ méjì mẹ́ta
sẹ́yìn ní ìsìn lórí ẹ̀rọ ayélujára tí ń sọ pé àwọn kan ló fẹ́ mú òun kọlu ọlọ́lá wa Emir Ìlọrin, òun ò tàbùkù Emir Ìlọrin pé àwọn èèyàn ti mọ̀ pé Ìlọrin àìfi Emir ṣeré àti kọlu Emir gbogbo ọmọ Ọlọ́run lọ́dọ̀ wa gbogbo ọmọ Ìlọrin ní ìkọjú Olúwa rẹ̀ sí pé ẹ fẹ́ mọ̀ kọjú òun sí ilé àfáà níbi ni pé òun ò ní nǹkan kan ṣe òun ò sì bú Emir bàbá tí wàá lòun bú wọn lóòótọ́ òun tọrọ àforíjì. Kí ni nǹkan tí ẹ rí sọ sí fúnra ẹ? Ṣé ìyẹn náà ti tó fún ní àforíjì ni àbí ọ̀rọ̀ tó sì wà ní kóòtù ìwé tẹ́ tó fi pè lẹ́jọ́ ní ìsìn tí yóò sì tún tẹ̀síwájú? kò tó torí ìtúbà gónogó ni ìtúbà rẹ̀ tó lòun ò ní jẹbọ mọ́ tí etí ìkú omi tó ti wí torókù ẹran lẹ̀ tó tún ṣùgbọ́. ṣe rí gbogbo ayé ní gbọ́ abá àti ń sọ̀rọ̀ yìí ó máa ń dá kéèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ kíú ẹ̀kọ́ bíbí etí sì máa ń jẹ́ kéèyàn lẹ́kọ̀ọ́ láti ibi bíbí ló ti máa ń bẹ̀rẹ̀. àwọn tó bíyàn ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fún ọmọ ìtọ́ bá kọ̀yàn yẹn ní ilé ẹ̀kọ́ táwọn ń jù wá sí òbíòdì lé ní orí. ṣé ní gbogbo ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ tó bá ń bọ́ ta ti bá ń sọ̀rọ̀ níta gbangba yóò mọ kú bara rẹ̀ ni yóò mọ dá wàhálà síra rẹ̀ lọ́rùn ni. mo ń sọ fún yìí in as much as títa lọ́lọ́run bá sì ń bọ́ ta tí bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára yóò mọ kó bara rẹ̀ sí ni. ìnídìí àti prove ẹ̀ torí àwọn nǹkan tó fi ẹnu ara rẹ̀ sọ sí bàbá mi Murtaba Sẹ́ríkì Ìlọrin bàbá tèmi Ọlọ́run ò ní jẹ́ kírú ẹ̀ ó jáde lẹ́nu tèmi láéláé ni ò ní jẹ́ kí n lè rí pìtì ẹ̀. àmọ́ gbogbo ẹni tóun náà bá ní bíbí tó bá rẹ̀ ní ire bí irú bàbá ọba Ìlọrin tó ní irú bàbá ọba Ìlọrin ńlé ní bàbá kó padà lọ orí ayélujára kó lọ wá fídíò bíi títí ń sọ̀rọ̀ burúkú sí bàbá ọba Ìlọrin. bàbá ọba Ìlọrin nísìnyí ọjọ́ orí wọn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé rẹ̀ fún wa etí kinní kan ni. téèyàn bá wá ní irú wọn lóbi lé kò ní pàdé irú wọn ń ta kó ṣàì lójú tì sí. tí ó bá ń sọ pé òun ò bú bàbá ọba Ìlọrin so possible òun ò bú bàbá ọba Ìlọrin ni fídíò tó káàkiri ayé tí gbogbo ayé rí. fọ́nrán tí ń ṣe ní bí ọ̀sẹ̀ tá a lò. ẹ máa gbọ́. tí ń sọ ń bẹ̀ náà nù pé òun ò bú. ẹ máa gbọ́ ẹ ní káwọn èèyàn lọ wá fídíò bíi títí ń júwèé bàbá ọba Ìlọrin lórí wheelchair. kí gbogbo ayé tí ń gbọ́ mi ẹ padà ẹ lọ wá kóhun gangan fúnra ara rẹ̀ kó tún fọ́nrán tó ṣe nígbà tí wọ́n lọ kóòtù àkọ́kọ́ tí wọ́n fi wá ní kó lọ serve ẹ̀ two subject means tí ń bú barrister US imam tí ń bú barrister Àjàsá kò sírú èébú ara kò sírú ọ̀rọ̀ burúkú tí ò sọ sáwọn lawyers méjèèjì yẹn àtàwa tó kù wọn ó wá mú bàbá ọba Ìlọrin ó wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn káwọn èèyàn padà lọ ẹni kò náà ju fọ́nrán yẹn síta padà káyé ó rí irú description tí ń fi ń sọ̀rọ̀ bàbá ọba Ìlọrin lórí wheelchair níbẹ̀ kò sí ẹnìkan tí wọ́n bí dáa tí wọ́n sì bí ire tó ní bíbí tí ó gbọ́rù rẹ̀ tínú rẹ̀ ò ní bàjẹ́. tó bá wá bọ́ ta nísìnyí tó lóun òwú bàbá ọba Ìlọrin tó ní kí wọ́n máa forí jì òun ìrẹ́jà rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ṣùgbọ́n kò wá tán síbẹ̀ nígbà táwa ti fáìlì kéèsì sí ipa wo ká kéèsì mọ́ àwa kọ́ la pé kóòtù ló pè. nínú ọ̀rọ̀ tó sọ last tí mo gbọ́ tí ń sọ fún gbogbo ayé wípé kí bàbá wa Olúbàdàn bàbá rere àbá alálùbáríkà bàbá wa ọba Rashidi Ládọjà one time Senator of the Federal Republic of Nigeria one time Governor of the Great Oyo State ẹtikẹ́tì ẹ̀ tó ní kí gbogbo kálukú kan wá gbà wọn o àwọn Ìlọrin tún ti fẹ́ jíun gbé wọ́n sì jíun gbé ní ọjọ́ sí sẹ́rí statement wọ́n jí mi gbé yẹn ọ̀ràn kan tún ni. ọlọ́wọ́ ló fi jọ́nà. ọ̀ràn ni nítorí wípé ilé ẹjọ́ ló ọ̀dà pé kán lọ́ọ́ gbé wá ń gbé àwọn ẹnìkan kan ṣé wọ́n tí ilé ẹjọ́ bá ọ̀dà pé kán lọ́ọ́ gbé yẹn tí ilé ẹjọ́ ti invite tí ò dáhùn ilé ẹjọ́ wá pàṣẹ ẹ̀ bá gbé wá tọ́lọ́pàá wá lọ́ọ́ gbé wá sí ilé ẹjọ́ ṣé jiyàn nìyẹn. ariwo tí ń sìn parí pé wọ́n jí òun gbé wọ́n ti òun mẹ́yìn gbé ẹ jẹ́ káyé ó bí àwọn tí wọ́n wá arrest ẹ̀ níjọ́sí sọlọ́pàá wà ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ kóòtù. now telling the whole world pé àwọn Ìlọrin wọ́n jí òun gbé wọ́n ti bà Ìlọrin lórúkọ jẹ́ pẹ̀lú pé ń pè wá ní ajínigbé tó ọ̀ràn míì tó mọ̀ èyí tèmi náà ń sọ yìí tó bá ẹ máa wò
tó bá bọ́ tapọ̀ òun fẹ́ fèsì yìí tí ń sọ yìí yóò tó dáràn míì torí yóò tún sọ̀sọ̀kúsọ míì because kò lẹ́kọ̀ọ́ kankan nípa ẹ̀kọ́ kò kàwé kò kéwú kò kọ́ṣẹ́ kò ṣòwò kì í ṣe gbogbo ẹni tó kàwé nìkan ni máa ń lẹ́kọ̀ọ́ kéèyàn kàwé nìkan kọ́ náà lẹ́kọ̀ọ́ tí ẹ bá wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ìṣòwò àtẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ èyí ò rẹ́ kọ́kọ́ lọ́dọ̀ àwọn tó ń kọ́yàn nínú bá àti lo ayé níbẹ̀ ní tọ́mọ ṣẹ́ bá ń sọ̀sọ̀kúsọ lọ́gá ọ̀gbẹ́ni ẹ lọ́wọ́ àìsọ̀rù yìí ò ààrẹ ẹ̀kọ́ but kò lẹ́kọ̀ọ́ kankan tí máa regulate bó lè yẹn ṣe ń lo ayé that's why tí fi ń bọ́ tàbí fi ń sọ gbọ́rọ̀ in as much as he comes out to talk yóò máa dáràn sí yóò máa complicate matter ara rẹ̀ sí dáadáa ni torí wípé tí àwọn èèyàn bá fẹ́ bàjá nísìn lọ́yà USA máa mú ní right àti file case against yẹn lọ́yà Abdulkadir Ajasa ní right àti file case against rẹ̀ gbogbo Ìlọrin as an entity a ní right àti file case against rẹ̀ àwa tá a pè é lẹ́jọ́ tíjọ́ sí a ní right àti file case against rẹ̀ tó ti parọ́ mọ́ wa lójú ayé níṣẹ́ pé ajíhùngbé ni ṣé ti kẹ́ẹ̀tì ẹ̀ tọ̀ ẹ wá wò irú bẹ́ẹ̀ níjọ́ tí ń bú bàbá ọba Ìlọrin tí ń tàbùkù ẹ̀sìn Islam àwọn bàbá Olúbàdàn Ọlọ́run kó ṣe dáadáa fún bàbá kó jẹ́ kí adé ó pẹ́ lórí wọn kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ wọn dáadáa kí wọ́n lo ayé pẹ́ dáadáa pẹ̀lú àlàáfíà níjọ́ tí ń wu ọ̀rọ̀ kò béèrè ìmọ̀ràn wọn tó bá béèrè ìmọ̀ràn wọn kó tó ṣe ń gòkè ní àwọn oníjó ṣe é nígbà tó dáràn tán ní ṣe ó ṣe wá kàn wọ́n àlẹ́ àlìkùá bàbá wa Olúbàdàn tó ń sọ yìí mùsùlùmí gidi tí nǹkan kan ò dàpọ̀ mọ́ ìsìláàmù wọn iná ní bàbá àbùkù tó fi ń kan ìsìláàmù yìí àwọn náà ń bẹnu ẹni tí òun fàbùkù kàn torí heritage ti bàbá Olúbàdàn náà ní Islam ẹ get analysis mi yẹn so problem tó ní gangan òun náà ní ẹnu albala mu'ak bilman